wo e pọ̀ lónìí ó délé ìyàwó rẹ̀ ó gbóúnjẹ fún onílé jẹun. pẹ̀lú bó ṣe ń gbọ́wọ́ yà mí I will deal with you I will so deal with you. tájọ fún mi jáde èbó yìí náà ni. I will deal with you personally. ọ̀dà mo gbọ́ rẹ. ìkúnlẹ̀ abiyamọ o orí ìyá mi o ojú oró kí ló ṣẹlẹ̀ bàbá jà ní ìlọ́wà bí mo wà. ìkúnlẹ̀ abiyamọ o sọ ọmọ kínní antenna àbí kí náà pọkọ rẹ tó wà nísàlẹ̀ rẹ ó ti pààyàn ó ti pààyàn iná burúkú tó wà lára rẹ iná pupa wọn torí gbà tó tẹ̀sán àwùjọ ọmọkùnrin o tó gba mú síkún báyìí ó bá gbé sókè lé ìwé lẹ́rù máa rè àbí láì lórí ló bá ṣe báyìí ló bá ràn kùkù ní ìrànjú wọ̀n ayé mi o tó bá ń rákòrò yóò ti dọ̀rọ̀. Baba Ajani common antenna does not kill. bí ó ti mọ sọ́ra dára dáńtì ẹ̀ nù akadùnmé máa ń dọ́kọ̀ lé èèyàn rú ni ayatollah alákìlì kí ni àwọn wíwá àní iná pupa tó wà lórí antenna o iná pupa ti máa ń tàn o. ẹ jẹ́ sọ fún ọ ni pé antenna kì í pààyàn tó ń bá lórí antenna jíǹtàn sáfíìsì ní ń gbé wá. Antenna is just for service. iná pupa mo mọ̀ ń sọ kí ló wá pa. sọ́ọ̀sì tẹ̀ dá Rasidi ìsàlẹ̀ odò mọ́ ni ṣé wọ́n mọ̀ pé tó wá ti mutí yó tán ìdí antenna ní lọ́ọ́ máa ń kú sí. Bloody illiterate náà does not know nothing. illiterate gan ní bàbá bàjá lè jẹun. yóò kàn mọ sọ́ra dára dá dọ́ńkà dọ́ńkì èwo ní dọ́ńkà àní iná antenna pupa o. 70 years old man. tí n bá wí tèmi fínísì tẹ́lẹ̀ ẹ̀gbọ́ owó tèmi ní mò ń yọ o àti búlọ́dì àti búlọ́dà ẹ̀yin lẹ mọ̀ gbogbo ẹ̀ èmi ọ̀mọ́ ṣùgbọ́n nǹkan tèmi kàn ní kí n sọ gẹ́gẹ́ bí ìmọ̀ràn tó o bá ti ra antenna o má sùn mọ́ o má sùn mọ́ o tó bá tán sí ọláwùjẹ tí ẹ bọ́ ọnu èmi lọ́nà. Come on, illiterate. Antenna. Come on, let's play. wo èmi ò pé tiẹ̀ lè ta yè mọ́ bàbá Àjàní ti ba gbogbo ó ti ba fàájì jẹ́ fún mi ẹ wo tó bá rí bákan náà ẹ máa bẹ èmi lọ lé mi. Sàrúwé alágbóyin sí kúndé pé mi ẹ̀ ṣàlàyé. Jẹ fún mi ní ọ̀pá ẹ̀yìn. Ọlọ́tí àbí tó lómi? You don't know why it's going on. Ọlọ́tí àbí? Bí eléèlò? Ṣàgbélé ọ̀rọ̀ kì báyìí. Ó ń ṣiṣẹ́ àgùn yẹn dẹ̀ ṣiṣẹ́. Ayé mi tèmi bá mi. Bọ́dá bá mi mú owó àgbo mi. Are you playing? Sàrúwé tí ń tajà ó tajà mo sì yàn tajà fún. Bọ́dá fún mi lówó àgbo mi ẹ̀dẹ̀ máa gbọ́ ẹ̀dẹ̀ fún mi lówó kí ló ṣe é. Ẹgbẹ́ ń dẹ̀ ní sára bọ́dá bá mú àgbo mi sáfẹ́ mú ń ta àgbo náà ilé ẹ̀dẹ̀ pé mímí àgbo lọ yí o. Bọ́dá bá mú àgbo mi tí ọ̀dọ́ mú àgbo mi bẹ́ẹ̀ lè ṣe báyìí náà. Bọ́dá fún mi lówó àgbo. Ayé mi tèmi bá mi. Wọlé bẹ́ẹ̀ ọmọ àṣẹ ẹ wọlé 35 ní èló lówó ẹ̀ 35 ní sẹ́ 35 máa wọlé Odunlade ẹ máa wọlé ẹ wọlé 35 lọ́wọ́ yá mi Odunlade wọlé náà bolo lọ Odunlade ya wọlé náà síta àgbà lọ́gbẹ̀ yá mi ibolo lọ bẹ́ẹ̀ Odunlade ọ̀yá síta ọ̀yá wọlé 35 bá mi ọ̀yá náà ẹ wọlé síwájú máa mi ọ̀yá náà Odunlade Odunlade 35 ni 15 ńkọ́. Ní ọjọ́ ẹgbẹ́ ni Maria yìí mọ̀kẹ́lẹ́ máa sọ ọ́.
Àkúrẹ́ 25 million mẹ́lẹ̀. Ẹ wà lè gbà bẹ́ẹ̀. Ó yá ọgbọ̀n ó yá. Ẹ yà ọdún Àkúrẹ́ ẹ̀jẹ̀. Ó wà náà. Àkúrẹ́ 35 million pálọ̀. Ẹ yà àgbà owó. Àgbà ó lé lé. Táàmì. Ẹ yà wọlé. Wọlé tí wàá gbà yẹn. Ọdún Àkúrẹ́. Ẹyẹ kẹ́. Ọdún Àkúrẹ́. Ọdún Àkúrẹ́ náà mọ̀ ọ́. Ó jẹ́ àbí sábàlẹ̀ ilé ni. Ọdún Àkúrẹ́ jọ. Ọdún Àkúrẹ́. Ọdún Àkúrẹ́. Oya wọlé bàbí. Oya movement. Oya yẹ ká lọ wá mi. Ayé mi tèmi bá mi. Oya nà. You don't know why it's going on. Ìhàyè gangan ni. Ìhàyè náà ni. Ẹ lànà bàríkà. Oya movement. Bàtà tí mo kó sí ẹnu ọ̀nà ọkọ̀ yín gbà mo fẹ́ wọlé. Bàtà ẹsẹ̀ mi tí mo kó sẹ́nu ọ̀nà mọ́tò yín gbà mo fẹ́ wọlé. Báńkò. Ṣé bá ń wẹ̀ ní jẹ́ mọ́tò láti ṣe? Tí bá gbá ẹ̀ máa ti di wúkọ́. Fúnkẹ́. Ẹ bá tà ní gáràjì ṣá. Orí ẹ̀ fún mi. Ọ̀yá bàtà mi. Bàtà mi. Àdìbàtà tí mo kó sẹ́nu ọ̀nà ọkọ̀ gbà mo fẹ́ wọlé. Ẹ bá kó kàn mí lé lọ. Jésù. Kọ̀ńdọ́tọ̀, bàbá tí máa gbọ́ yín ẹni ẹ bọ́ bàtà sí ẹnu ọ̀nà mọ́tò Ọ̀kàrí bẹ́ẹ̀ ni. nígbà tẹ́ fẹ́ wọlé. Bẹ́ẹ̀ ni ọ̀kàrí. Bàbá kò sí nǹkan mi born bouncing baby adult food. Àní bàtà mi orí fúlù. Abẹ́rẹ́ kó bàtà mi ẹ̀ lóbi ẹ̀kọ́ lónìí. Ẹ bá kó bàtà mi ní o. Bàtà mi tí mo kọ́ ẹ bá kó bàtà mi ẹ̀ lóbi ẹ̀kọ́. Gbogbo olè bàtà mi olè kòdà sọ́jà àwọn àbúrò yìí lọ́jọ́ kò bí rẹ̀ kan ẹ kàsán wọ́n ti bá báàgì àbúrò yìí lọ́jọ́ kò bí rẹ̀ kan wọ́n ti bá báàgì ọ̀rọ̀ mi ìnagbà lọ́wọ́ ẹ bá ń sọ wọ́n ti bá báàgì mi o olè. Wait, come and today now. Ṣáà náà àbí. Of course, I don't know now. Mo do that out. Tẹ́lẹ̀ ti lọ. Ìdán. Ó pọ̀ onímíṣẹ́ pẹ̀lú ọmọ yẹn àbí. Ìwọ wá. Ṣé ẹ̀sìpẹ̀tì ọ̀gbìn? Mo gbé. Ajọ́ náà mo gbé sá. Ee má fọ wa pẹ̀lú ẹ má kàná. Ẹ jẹ́ kí n gbowó fún yín. Ẹ ṣẹ̀ṣẹ̀ lọ gbowó wa. Ẹ mọ̀ bínú. Ẹ mọ̀ bínú. Ayé mi tèmi bá mi. Àníwò ni. Ẹ kúrò lẹ̀. Báwo ni ẹ kú iṣẹ́? Ẹ jọ bébì mi kọ́. O parí ẹ̀sìn. Mi ìpàdé ẹ̀ o. Láìpẹ́ ló gba kọ́ emergency kan ṣe lọ báyìí. Kò sọ fún mi kó ń lọ ibì kankan. Má bínú. Báwo ló ṣe máa ń ṣe báyìí? Ẹ jọ ẹni change 1,000 kẹ fún mi. 1,000. Mo ti fi gba ọmọ kan iṣẹ́ láìpẹ́ mi ti bẹ̀wọ̀ iṣẹ́. Ayé mi tèmi bá mi. Ọlọ́kadà ìjọ mú bọ ẹ mú bínú. Lóhun wàhálà ò lè kò dé sọ anything fún mi o. Tí a ní sinmi ní tọ́ba ti dé bí ọmọ ìmọ̀ràn minerals. Ṣé ó dà kó ní làákà yìí ó gbọ́n kẹta ń sọ àbí? A ní kò sọ ó ń sọ pé minerals ẹwọ ẹja lọ́jà. Ẹ máa lọ káwá dúró. Ọ̀gbẹ́ni ìrùsọ lẹ́mì kúkú fẹ́ mú ewá lè tẹ́lẹ̀ kí wọ́n dúró kí ni. Inú ilé ni ọmọ lọ bá wọn o. Sọgbẹ́ mọ́tò pọ̀ra mọ́lẹ̀ ọkọ̀ ọmọ lọ lé náà. Ìyá bòde. Ẹ wá ẹ̀wọ̀ irú kan ní kíní èmi àti dáàdì. Lóòótọ́. Dáàdì mi náà ló. Lóòótọ́. Ẹ̀yin kí ni mo wọ́n tẹ wíwù? Ìṣọ́kà. Sọ́ọ̀sì dánilẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ bí wọ̀ mẹ́yìn. Irú kan ní kíní rẹ̀ àti tèmi. Kíní rẹ̀ ń ro mi, tèmi náà ń ro mi. Sáyé ò ti wá bàjẹ́ tán kó báyìí. Àbẹ́ ẹ̀ máa gbọ́ tọ́mọ ẹ̀ ń wí. Kò dánilẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ bí ọ. Tí ẹ bá yẹ pé ìmọ̀ bí ọ, ó yẹ fi ọ́ dí àgbàrá òjò ni. Níwọ̀ ọmọ lórí ibú yìí, àbí ìpàdé ọmọ, kíní rẹ̀ romi, tèmi náà romi, ẹ̀wọ́n fi mí rẹ́rìn. Èmi nílẹ̀, àbí sọ, ó yẹ, ẹ̀wọ́n lọ. Lórí ikú ọmọ, nínú òsì, ọmọ àbí ìpàdé, kíní tiẹ̀ ń romi, ti bàbá rẹ̀ náà romi, àbẹ́ ìráyè mi lóde. Mi ń bá túbọ̀ wẹ̀, dà fún ọ.
Hello. Mo wà ń car wash. Wọ́n fọ mọ́tò mi lọ́wọ́ 15 minutes this time. I'll buy any meeting. Orí lọ́mọ sí àṣìlá ẹni. Yẹ màá ti fún mi lówó. Àkọsílẹ̀ ọ̀ma àdílé ẹ ti tú ó sì ná ní ọwọ́ àbí ṣe bẹ́ẹ̀ ní ọkọ̀ gbogbo obìnrin wájú mọ́tò rẹ̀ àṣírí rẹ̀ ti tú onítẹ̀lọ́rùn pẹ̀lú gbogbo tí mo ṣe fún ọ fáwọn ọ̀rẹ́ ó sì tí ìbá ṣe wípé mo ti bá Ọlọ́run dá má jẹ̀mú wípé mi ò ní ẹ̀bà fọwọ́ mi kan obìnrin ó yẹ kí n gbá etí ẹlẹ́ẹ̀mẹ́ta ni Jésù kí ni tí mo ṣe. ọ̀pọ̀lọpọ̀ bàbá àjàní ni ó pè mí lọ́dẹ báwo ti gbọ́ mi ní ebú kòtẹ́ẹ̀lì wọ́n fẹ́ gbọ́ mi ní ròtẹ́ẹ̀lì obìnrin mẹ́ta lọ́dọ̀ ti wà lẹ́tọ̀ọ́ fún kẹ́ bàbá àjàní bàbá àjàní èwo bàbá àjàní èwo mo fẹ́ bàbá àjàní èwo bàbá àjàní èwo ni mo nù lọ́wọ́ ni ìbílẹ̀ ọ̀dà ó pè yẹn wọ́n ṣe lọ́dẹ̀ wọn tó parí ẹ̀ mo nù lọ́wọ́ ni. bàbá tó pẹ́ lọ́pẹ́ yíṣẹ́ ilẹ̀ pè mí ilé ilẹ̀ pè mí pẹ́ rọ́kọ̀ mi pé bẹ́ẹ̀ káwọ́ sílẹ̀ bẹ́ẹ̀ yo tí mo ní tó ti kò tẹ́ ilẹ̀ àbí sẹ́ ilẹ̀ pè mí ní. títí bóbi tó wà lẹ́yìn ilẹ̀ kan yẹn ni. àbúrò kan ní mọ̀ ní ẹ̀yẹ́ ní ọ̀rọ̀ ṣẹ́ẹ̀rì ẹ̀yẹ́kọ̀ dalẹ̀ yín alábòsí àgbọ̀yà ní alábòsí. ara tá à ń wíre o ẹ rò pé ẹ ṣe mílíkì ni o ẹ rò wípé bóyá ẹ dalé mi rú ni o kò dẹ̀ wá yé eyín ẹ dẹ̀ fi túnṣe ni o but all the same olórí burúkú ni ẹ ó dẹ̀ yẹ kí n dín pẹ̀lú ẹ. wá bí bàbá yìí o. tó ti rí wípé a nífẹ̀ẹ́. ẹ ká wọnú mọ́tò ṣé ti bá nìyí láì ṣé ti wá òkè ó yá wọlé báyìí. ẹ ti fún mi lówó. Jẹ́nà ọmọ bíútì ọ̀ ń pa fún pè lá làpálàpá orí ọmọdé ìjọba náà ẹ pẹ̀lẹ́ ìyá mi ẹ mọ̀ kọ́ ọrọ̀ ajé ajé gbogbo ajé ẹ pẹ̀lẹ́ bó ní tẹ́ntẹ́ yín ara yín yún ni ṣé làkú ègbè ni àbí tamọ́nà àbí ilẹ̀ kọ́ntínú ọ̀dà ẹ sáàgbà ẹ sáàgbà ẹ sáàgbà. bàbá jẹ́ mi kọ́ńpléènì o. ọ̀yá mọ̀ ń kọ́rọ̀ yìí. tẹ́rí ibì ló máa yún mi ibi ló máa yún mi gbàmí tí máa bọ̀ látọ̀dọ̀ ẹ̀ máa sáré wọlé máa bọ́ pátá ògbó ibẹ̀ máa yún mi màmá ọ̀. ẹ ti profession nù. ẹ ti profession nù. kí wàá mú lé lọ sí. ọyẹ ẹgbà. ẹmú kan ó ní èmi náà. ẹgbà tẹ́ bá ti fà á ẹ wá dàpọ̀ mọ́ ara yín ẹ bá ti fọ́ ọ́ tí bá ti ń dùn ẹ fi ra. bàbá ẹ ní sùúrù bàbá oògùn ayún la fẹ́ rà o. Fòtó. tẹ́ bá ti fi ra Jésù. tẹ́ bá ti fi ra bẹ̀ yọ ọwọ́ kan ní gbogbo rẹ̀ ọgbẹ́ dànù. oògùn ayún tẹ̀yìn ta ṣẹ́fún ìṣòkòrò ṣe fámi àbí. àlọ́ ṣiṣẹ́ bí bọ́yá bí tí mo gbà kọjá níbi abẹ́ ajẹ́bí náà ni. Ìsákà. ẹ̀yin tí ẹ̀ ń ta nǹkan tí bẹ́ẹ̀ lẹ́wọ́ bẹ́ẹ̀ lẹ́fẹ́. gbọ́dọ̀ wájọ́ mi ṣe é ra mọ́. tó ní òògùn gbọ́dọ̀ jà kílẹ̀ ń dàbí láàmú fún. orí yóò pé orí yóò pé láyé. ọ̀gùn yóò rí lọ́dọ̀ ẹgbẹ́ dàgbà báyìí àbí. ẹgbẹ́ dàgbà báyìí. ẹ̀yin lẹ́mbà Nàìjíríà jẹ́ òkú yóò lọ́dọ̀